Hello. Ẹ̀yin èèyàn mi o. Ṣé máa ṣe kékeré? Ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ hàn. Wọ́n ní àwọn elders, àwọn onínúùbù tó ń rórùn sá, tó ń dìtẹ̀. Àṣà tó ń dá ni pé wọ́n fẹ́ dethrone kábíyèsí gẹ́gẹ́ bí a ṣe. Wọ́n láwọn fẹ́ dethrone kábíyèsí. Gbogbo ọgbọ́n wọn àrékérekè gbogbo ṣekéṣeké tẹ̀bẹ̀lẹ̀ kún ìwà ìkà tí gbogbo wọn ṣe ǹjẹ́ àṣírí wọn ò tú. Báṣírí wọn kàn ṣe ń tú dànù nìyẹn. At the end of the day, wọ́n nìkan nù wọ́n pariwo kó ti pẹ́ tán ti ń ṣe. Pé wọ́n nìkan wá pariwo síta. Ọwọ́ Ògúnjayé kó tẹ̀ wọ́n. Wọ́n náà pariwo síta pé wọ́n ní Ògúnjayé ti ń dì pẹ̀lú wọn. Wọ́n ló ti fún bíi mélòó kan ní stroke. So the last one tó fẹ́ fún ní stroke yẹn ló gbé ta. Pé òun máa tètè sọ tòun, òun máa tètè sọ. Pé nu wọn ti ń jẹ́wọ́ o. Wọ́n nìkan nu wọn ti wá ń jẹ́wọ́ pé òun ti dáràn tóun bá tètè sọ báyìí. Àṣírí òun máa tètè òun ò dẹ̀ fẹ́ kú. Òun ò dẹ̀ fẹ́ kó Ògúnjàre kó paralyze òun náà bó ṣe paralyze. Ǹjẹ́ ìwọ̀n ti tó méje tán náà paralyze báyìí. Nọ́bá ní ìyẹn wá sọ pé òun wá tètè wá jẹ́wọ́ fún kábíyèsí. Pé gbogbo ọ̀tẹ̀ táwọn òdì gbogbo oríṣiríṣi ó wá ṣẹ̀ṣẹ̀ wá tú. Ṣebí ìyá alájẹ́ la sọ kó táṣírí wọn. Tán ní wọ́n máa dethrone kábíyèsí wọ́n fẹ́ ṣe. Ògúnjayé ti dethrone àwọn fúnra wọn. Ògúnjayé ti ń ṣe wọ́n ṣìkàṣìkà. Gbogbo àwọn láfògidì ẹ̀dà tó wà ní ààfin tó ń ṣe tó ń rán Ashley níṣẹ́ iṣẹ́kíṣẹ́. Torí wọ́n fẹ́ jẹ́ kí Ashley kó di queen Ilé Ifẹ̀. Wọ́n fẹ́ kí Ashley tó jẹ́ pé òun ọmọ daughter of soil. Tí báwọn náà ṣe máa sọ wípé ọmọ nobody ló máa di queen ní ààfin wọn. Pé láyé kìíní kan wọ́n ní country throne nìkan wọ́n lè tètè àwọn fẹ́. Wọ́n ní láì kú èkìrì ẹ̀ṣẹ́ nìkan fáwọ́ ìṣègbèdúrì gẹ́gẹ́ bí ìwé Yorùbá. Àti wípé wọ́n ní wọ́n ń ṣe àwa ló kàn. Ṣáwọn náà ló kàn. Ó kàn wọ́n náà. Nígbà Ògúnjayé ti bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ṣìkàṣìkà. Wọ́n ní kì í ṣe kékeré o. Báṣírí wọn tú sí pé wọ́n ti wà. Ògúnjayé ti gbé wọn dè. Ṣé mo pé Ògúnjayé máa ń mú wọn kọ̀ọ̀kan láti paralyze láti ṣe wọn. Bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n náà wà nínú ìdè báyìí. Tó Ògúnjayé ti dè wọ́n. Ẹnì kan tó pariwo síta ń sìn. Ó lóun ò fẹ́ kí Ògúnjayé wá ṣe gbogbo àwọn bó ṣe ṣe àwọn tó kù pé òun á jẹ́wọ́. Wọ́n ló ti ń jẹ́wọ́ sí. Ó wá jẹ́wọ́ fún kábíyèsí. Wá ṣe ó wá mọ̀. Ìtàn wá ṣe pabambarì. Wọ́n ní àná yìí pé ṣe ni thank God pé wọ́n fi pé Naomi kàn jáde ni. Àṣẹ Ashley burúkú yẹn wọ́n ló ti rán àbúrò ẹ̀ kan pé kó lọ mú Tadé kìnìkà ó rò pé bóyá Naomi lọ jìnnà. Mo rò pé wọ́n gúrí mọ́ Naomi tó kàn gbé mọ́tò jáde. Before you know it kò pẹ́ náà sí Naomi. Ó ti wá sọ wọ́n ń dẹra wọn ní ààfin yẹn kì í ṣe kékeré. Wọ́n ní ọmọ yẹn kàn lọ bá house girl. Kó wá ní òun fẹ́ mú ó ṣàbẹ̀wò sí ní bá ọlọ́ba Tadé káwò ìṣeré. Àyẹn àbúrò Ashley o. Kó máa bọ̀ àbúrò òun ni. Kìíní cousin òun. Kìíní kan ni. Kìíní kan. Wọ́n ní ọmọ ọ̀dọ̀ Ashley ṣáà ń wòran. Ó ní ìfọ̀ ṣé wàá tẹ̀lé mi? Ó ló ṣe pé wàá ṣé will you follow me to our house, to our family house láfògidì. Wọ́n ló sọ fún ọmọ yẹn. Gẹ́ẹ̀rẹ́ ọmọọṣẹ́ Mary Naomi. Ó ní kó máa lọ báwo ló ṣe fẹ́ mú lọ́mọ yẹn lòun tẹ̀lé o. Ó ní let's go kìíní kan màá ra nǹkan fún ẹ màá ra gbá màá ra o. Ó lọ́mọ yẹn sunkún ṣá. Ọmọ yẹn lòun lọ. Ní ọmọ ọ̀dọ́ sọ fún pé má mú lọ o. Kò sí bàbá wọn ni kò sí ìyá wọn ni. Báwo ló ṣe fẹ́ mú lọ? Ó ní ṣe bá burú òun ni you know I'm your cousin now I'm your brother I'm this I'm that. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní spin ọmọ yẹn. Wọ́n ní bọ́mọ yẹn ṣe ń wù nìyẹn. Ọmọ ọ̀dọ́ ní kò gbọ́dọ̀ mú lọ. Ní àbúrò Ashley wá sọ pé kí ló ṣẹlẹ̀ kí ló wọ́n máa mú lọ náà kí ni tiẹ̀ ẹ bá àbúrò òun ni pé wọ́n lòun wá ṣe
ẹ̀mí mímọ́ ò ṣe o wọ́n ló bá ó mú way from nowhere ṣe ní Naomi àṣé Naomi ò lọ jìnnà wọ́n ní bó kàn ṣe dé báyìí tọ́mọ yẹn ti sunkún tí gbogbo ojú ẹ̀ ti wú tójú ẹ̀ ti pọ́n wọ́n ní ṣe ni ìyẹn wá ń béèrè pé Ashley wà ní Naomi wá sọ pé kí ló ń ṣe ọmọ yìí wọ́n ní bí ìyẹn kàn ṣe jùlẹ̀ nìyẹn lóko jùlẹ̀ àwọn kan ń bá ṣeré ni ìyẹn ọmọ ọ̀dọ́ ni kí ló ń bá ọmọ mi ṣeré fún ó ń bá ṣeré bíi báwo ẹ má dá lóhùn ó ní kí ọmọ yẹn tẹ̀lé òun lọ sí Láfógìdì family káwọn lọ ṣeré wọ́n ní Naomi bùgbé ta pé ìjọ wo nìyẹn bẹ̀rẹ̀ ó tún fẹ́ kidnap ọmọ òun lọ sí ilé yín wọ́n ní Naomi ó ti pẹ́ jù pé Naomi dì fọ́tì lù àbúrò Ashley wọ́n ló bí àbúrò ní bí kíni wọ́n ní brother Ashley wọ́n ló dìgbà jùlù ó fẹ́ mọ ọmọ mi lọ ní kó sọ tóun ò bá sí lára ni bó ṣe máa mú ọmọ yẹn lọ wọ́n á lọ wẹ̀ ń wẹ̀kú wẹ̀ lọ́hùn oríṣiríṣi tó máa fi wẹ̀ oríṣiríṣi tó máa fún jẹ oríṣiríṣi ọ̀hún pé Naomi wá sọ pé kí lòun fẹ́ ṣe kíní yìí sí o ààfin yìí ti di náà ó ti di gbogbo oríṣiríṣi kóun má tiẹ̀ lè sọ pé kóun má tiẹ̀ lè tú ara lẹ̀ kóun má tiẹ̀ lè fi ara sọ pé jẹ́ kí n tiẹ̀ fara pamọ́ sí báyìí kí n tiẹ̀ sinmi díẹ̀ ìṣẹ́jú kan ti ń pẹ́ jù wọ́n máa gbóògùn tì wọ́n gbóògùn tì wọ́n á gbóògùn táwọn wọ́n ní bí Naomi ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo ni tó ń ké pébẹ̀ tó fún ọmọ yẹn ní ìfọ́tí olóyìí ló bẹ̀rẹ̀ sí ní wọ́n ní àṣẹ Ashley wà nílé gbogbo operation tọmọ yẹn ń ṣe àṣẹ Ashley ló ràn ìtumọ̀ eléyìí báyìí lọ́ ṣe fẹ́ sọ ọ̀rọ̀ báyìí sí ìyá wọn Láfógìdì wọ́n máa ń fojú ara wọn hàn ẹ̀mọ́ bẹ́tẹ̀ àṣẹ wọ́n ní nítorí àwọn Láfógìdì ní kábíyèsí fi lọ mú àwọn àtàwọn olórí ibi tó wà láàfin ló ṣe lọ gbé Ògúnjayé dìde láti wá sínú ààfin àṣẹ kì í máa ṣe kékeré o nọ́bà ní ń ṣe ni Ashley wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda ló ṣe rábaràba nígbà tó jáde pé ó fọ́ àbúrò òun àbọ̀ ẹ̀gbọ́n òun létí àbúrò ẹ̀ náà lòjọ́ wọ́n sọ pé Ashley bread torí mi rò pé tọ̀hún yẹn tó fẹ́ fọlọ́pàá mú Naomi ń jọ sí ó dàbí pé kì í ṣe yẹn ẹ̀gbọ́n nìyẹn jẹ́ fún Naomi bẹ́tẹ̀ eléyìí tó mú wa ó fẹ́ kí yẹn nu manipulate náà ní ààfin torí kábíyèsí ti sọ fún tẹ̀gbọ́n ẹni pé tóun bá tún rí láàfin òun pé nǹkan kí nǹkan tó òun lè kan lẹ́sẹ̀ àbí kóun ṣe ní ṣíkàṣíkà ó ti sọ pé òun ní wá sáàfin òun yẹn tóun bá tún rìnrìn pàdé ẹ̀ dáàfin kó wá sáàfin òun kó tó wá pàfọ́ọ̀mù orí burúkú pé ìyẹn máa le gan-an at the end of the day ó dàbí pé àbúrò lè ilé Ashley tó mọ̀ gbogbo ọ̀nà jọ fẹ́ máa ṣiṣẹ́ burúkú ṣé ọmọ ẹgbẹ́ tó ń ran ọmọ ẹ̀ obìnrin yẹn ní iṣẹ́ burúkú ojoojúmọ́ kọ́ ni kábíyèsí fi ń lè ṣé ó dàbí pé tí kábíyèsí tuntun fi lé lẹ́nu ìjọ mẹ́rin rò pé ó tún ti padà wá torí ààfin ó ti ẹ̀rọ díẹ̀ àti ìgbọ̀ bóyá ó tún ti padà wá torí ojoojúmọ́ ni kábíyèsí fi ń lé wọn ó ṣe ń lé ìyá ló ń lé ọmọ ló ń lé àwọn àbúrò ló ń lé torí ìwà wọn ò dá torí wọn ò ní good home wọn ò ní home training so wọ́n ní bí ó ti inú mi dùn nígbà mo gbọ́ pé wọ́n ní Ashley dé Mary andi fojú lu gbígbà ló ṣe fẹ́ mọ́ ọmọ mi kí ló kàn pẹ̀lú wọ́n ló bá mi bí ni àbí bó ló mú lọ mọ́ ránṣẹ́ kí ni nǹkan tó fẹ́ fi ọmọ mi lọ ṣe ní Láfógìdì house àṣẹ ó ní mission ẹ̀yin èèyàn mi kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yìí àwọn ìbá díẹ̀ tàgbọ́ a máa sọ fún yín kẹ́yìn náà máa mọ bó ṣe ń lọ ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ bá mi share kẹ́ bá mi like kẹ́ bá mi fi tó kù sí comment section ó ga jù ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bye.